A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Ìbẹ̀rùbojo ti bẹ́ sílẹ̀ láàrin àwọn oníbàárà ilé-ìfowópamọ́ kan bí ilé-ìfowópamọ́ àgbà CBN ṣe gbégi dí àwọn ilé-ìfowópamọ́ alágbèéká láti má ní àǹfààní àti gba oníbàárà tuntun mìíràn. Bẹ́ẹ̀ ni àjọ àwọn oníbàárà ilé-ìfowópamọ́ Bank Customers Association of Nigeria náà fi ọwọ́ sí àṣẹ CBN yìí. Àwọn ilé-ìfowópamọ́ tí ìgbésẹ̀ yìí yóò ní ipa lára fún ni Opay, Palmpay, Kuda àti Moniepoint. Wọn kò ní àǹfààní àti ṣí ìlà àpò ìkówósí fún oníbàárà tuntun títí CBN á fi gbé òǹtẹ̀ kúrò. Mẹ́ta lára àwọn òṣìṣẹ́ ilé-ìfowópamọ́ wọ̀nyí tí wọn kò fẹ́ dárúkọ ara wọn fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lánàá. Ìgbésẹ̀ CBN yìí ní í ṣe pẹ̀lú àyẹ̀wò òfin tó ń lọ lọ́wọ́ audit tí wọ́n pè ní mọ oníbàárà rẹ Know Your Customer KYC tí wọ́n ti ń ṣe ọ̀ríkínníwí rẹ̀ láti oṣù díẹ̀ sẹ́yìn tí ó dìrọ̀ mọ́ ìwà jìbìtì àti owó fún àtìlẹ́yìn àwọn adàlúrú. Ìwádìí sọ di mímọ̀ wípé ọ̀sẹ̀ tí ó kọjá ní CBN ránṣẹ́ sí àwọn adarí ilé-ìfowópamọ́ wọ̀nyí láti jíròrò lórí KYC, ṣùgbọ́n CBN kò tíì fi àtẹ̀jáde ránṣẹ́ lórí ìgbésẹ̀ tuntun yìí. Gbogbo akitiyan akọ̀ròyìn láti kàn sí alukoro CBN Akama Alimi Sidi ni ó já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ìgbésẹ̀ yìí ń ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú àṣẹ tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC gbà láti ilé-ẹjọ́ wípé kí wọ́n bẹ́gi dí àpò ìkówósí 1146 tí í ṣe ti ilé-iṣẹ́ àti aládàáni tí wọ́n ṣe ẹ̀sùn wípé wọ́n fi ń ṣe lòdì sí ìdúnàdúrà pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ elépo NNPCL sọ lánàá wípé àwọn ti bẹ̀rẹ̀ sí já epo bẹtiró 240 million litres láti fi gbógun ti ọ̀wọ́ngógó epo tí ó bẹ́ sílẹ̀ káàkiri orílẹ̀-èdè. Bí wọ́n ṣe ń já epo yìí ni àwọn alágbàtà náà ń tà láàrin náírà jálá kan 800 naira per litre káàkiri agbègbè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé 240 million litres ni wọ́n kó wọ orílẹ̀-èdè wa nípasẹ̀ àgbá 5 vessels tí wọ́n sì já wọn sí dépò 5 ní ọjọ́ Ajé àná. Alámòjútó ẹkùn gúúsù ìwọ̀ oòrùn àjọ elépo Ayọ̀ Kàdósò ni ó fìdí èyí múlẹ̀ fún akọ̀ròyìn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lánàá. Ìròyìn jábọ̀ lánàá wípé pẹ̀lú bí NNPCL ṣe ní àwọn tí ń gbógun ti ìṣòro tí ó lè fẹ́ fa ọ̀wọ́ngógó epo, ọmọ orílẹ̀-èdè ṣì ń làkàkà àti rí epo rà. Bí ọ̀pọ̀lọpọ̀ àgọ́ epo ṣe wà ní títìpa, wọ́n sì ní ìṣòro yìí yóò tẹ̀síwájú pàápàá jùlọ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn nítorí àṣẹ ti wá láti iléeṣẹ́ NNPC wípé kí wọ́n kọ́kọ́ lọ já epo sí agbègbè ilé ìjọba ìlú Àbújá kí wọ́n tó já a sí ibòmíràn. Àwọn alágbàtà epo náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ogunlọ́gọ̀ ní ọkọ̀ àjàgbé epo tí wọ́n fi ránṣẹ́ sí ìlú Àbújá ní ọjọ́ Àìkú gẹ́gẹ́ bí àṣẹ NNPC. Ìwádìí káàkiri sí ilé epo ní àná ọjọ́ Ajé ṣe àfihàn wípé ọ̀pọ̀ nínú àwọn elépo ni wọ́n ń ta jálá epo láàrin 650 naira sí 1000 naira. Bákan náà ni àwọn oní black market náà ń lo àǹfààní yìí láti fi ta jálá epo ní 1200 naira. Ó dá lórí bí oníbàárà bá ṣe lè dúnàdúrà sí. Ọ̀wọ́ngógó yìí tún wá ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ iléèwé ṣe wọlé padà ní àwọn ìpínlẹ̀ mìíràn tí ó wá pa kún àjàgà ọrùn òbí, olùkọ́ àti olùdásílẹ̀ ilé-ìwé. Kàdósò ní àwọn ń gbìyànjú láti lè mú ìṣòro epo wálẹ̀ kí àwọn ilé epo má sọ ara wọn di kòkòrò ajẹnirun fún àwọn oníbàárà. Fún ìdí èyí, àwọn tí ń kó epo wọlé lọ́pọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé èyí lè gba àkókò díẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí ìròyìn orí ẹ̀rọ fún ilé-ìfowópamọ́ àgbà CBN àná John Ayo ti ṣàlàyé bí ó ṣe gba $600,000 $600,000 owó iṣẹ́ àkànṣe fún gómìnà àná CBN Godwin Emefiele ní ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn àrà ọ̀tọ̀ nípasẹ̀ agbẹjọ́rò àjọ EFCC àgbà amòfin Rotimi Oyedepo. Ní Ayo fi sọ fún ilé-ẹjọ́ wípé
òun lo ọdún 8 ní CBN. Ó ní òun gba lẹ́tà méjì lọ́wọ́ CBN fún ìdúnàdúrà tí Emefiele gbé jáde. Ó ní envelope àkọ́kọ́ kún fún $400,000 tí wọ́n mú wá sí ilé Emefiele ní Lekki. Òun gba lẹ́tà kejì ní olú iléeṣẹ́ CBN tí $200,000 kún inú rẹ̀. Ayọ̀ ní òun ní ipò àti agbára láti yànnàná àwọn tí wọ́n kọ ìwé ránṣẹ́ fún iṣẹ́ àkànṣe contract kí òun sì mú èyí tí ó bá wu òun nínú wọn. Ẹlẹ́rìí yìí sọ fún ilé-ẹjọ́ wípé vendor tí ó mú àwọn lẹ́tà wọ̀nyí wá ni ó ń ṣe àmójútó NETAP Storage Architectural and Infrastructural Services. Ó ní òun kò gba iṣẹ́ láti máa jíṣẹ́ kiri fún Emefiele, ṣùgbọ́n òun ń ṣiṣẹ́ lọ́gangan abẹ́ rẹ̀. Ayọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé Emefiele kì í ṣe ọmọ ẹgbẹ́ PSS ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ Major Contract Tender Committee MCTC. Ó ní òun kò bá wọn lọ́wọ́ nínú ìwà ọ̀daràn rí. Ó ní pẹ̀lú tipátipá under duress ni òun fi bá wọn ṣiṣẹ́ láti gba àwọn envelope wọ̀nyí lọ́wọ́ àwọn agbaṣẹ́ṣe. Ó ní òun gba ìtọ́ni láti ọwọ́ Emefiele kí òun ṣe lòdì sí òfin bent the rules. Lẹ́yìn èyí ni adájọ́ sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 3 oṣù karùn-ún. Emefiele ni ó ti ń jẹ́jọ́ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu rọ̀ lóyè gẹ́gẹ́ bí gómìnà CBN nínú oṣù kẹfà ọdún tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ti sọ ìdí tí ó fi ṣe àlékún owó oṣù tó kéré jù minimum wage sí Náírà 70,000 látorí Náírà 40,000. Obaseki sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lánàá. Bí a kò bá gbàgbé wípé Obaseki tó kéde àlékún owó oṣù sí 70,000 naira ni ó ti ń san 40,000 naira yàtọ̀ sí 30,000 naira tí ìjọba àpapọ̀ kéde. Gómìnà ní pẹ̀lú bí owó náírà ṣe ń bàjẹ́ sí i tí ohun gbogbo sì ń gbówó lórí ni òun ṣe rò wípé ó ṣe pàtàkì láti ṣe àlékún owó oṣù fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀. Ó ní nínú ọdún 2011 tí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù wà ní 18,000 naira, pàṣípààrọ̀ owó dọ́là náírà wà ní 160 naira per dollar ní ìgbà náà. Èyí túmọ̀ sí wípé àwọn òṣìṣẹ́ ń gba $120, owó tó kéré jù ní ìgbà náà. Nígbà tí àwọn ṣe àlékún sí 40,000 naira ní 2022, pàṣípààrọ̀ wà ní 450 naira per dollar. Owó oṣù òṣìṣẹ́ kú sí $96. Ní báyìí tí owó oṣù ti wà ní 70,000 naira àti bí pàṣípààrọ̀ owó ṣe wà ní 1,257 naira per dollar, iye tí wọ́n rí mú lọlé jẹ́ $55. Èyí tún kéré sí ìdá méjì iye tí wọ́n ń gbà ní ọdún tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.